gẹ́gẹ́ bí wọ́n sì mọ̀ pé ògbóǹtarìgì wòlíì arínà àgbáyé ni prophet Faleyimu Olagoroye tí ó jẹ́ yí pé gbogbo àsọtẹ́lẹ̀ tí bàbá náà bá sọ ló máa ń wá sí ìmúṣẹ. Gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé bàbá náà lórí àwọn tẹlifíṣàn ayélujára ìyẹn YouTube channel ni wọ́n mọ̀ pé kì í bá tì ní àwọn àsọtẹ́lẹ̀ wòlíì àgbáyé ọmọ bíbí ìlú Ondo tó tún jẹ́ àgbẹ̀ àròkọ bọ́dúndé yìí. Ṣùgbọ́n láìpẹ́ yìí ni bàbá náà pè pàdé àwọn oníròyìn sí ilé rẹ̀. Níbẹ̀ ló ti tú àwọn àṣírí kan nípa olórí àwa Yorùbá tó ti dolóògbé ìyẹn olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Bẹ́ẹ̀ ló tún sàn kankan nípa aṣáájú Yorùbá míì náà ìyẹn aṣáájú Bọ́lá Ahmed Tinubu. Ohun tí Fálẹ́yìmú ṣàlàyé lọ́jọ́ náà ni pé irú àwọn ọmọ tí wọ́n bá bí nínú oṣù kẹta ìyẹn oṣù March wọ́n máa ń ní àwọn ìpèníjà kọ̀ọ̀kan. Ó ní bàbá yìí ṣàlàyé pé ìpèníjà kan náà ni olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti aṣáájú Bọ́lá Ahmed Tinubu ní, nítorí pé inú oṣù kẹta oṣù March ni wọ́n bí àwọn méjèèjì. Àkọ́kọ́ ni pé ó ní àwọn èèyàn náà pé àwọn tí wọ́n bá finú tán, àwọn tí wọ́n bá sọ dèèyàn ni wọ́n máa ń dà wọ́n tàbá sí ní pàrọ̀ tàbá wò dáadáa. Bẹ́ẹ̀ ló ṣe rí fún olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti aṣáájú Bọ́lá Ahmed Tinubu. Pàápàá yìí tẹ́ bá wo ohun tó ṣẹlẹ̀ níbọ̀ abẹ́lé ẹgbẹ́ APC láti yan ààrẹ nínú ẹgbẹ́ náà, ẹ ó rí i pé ẹni tí bàbá náà ràn lọ́wọ́ òun náà ló wà lára àwọn tí wọ́n jọ díje dupò lórúkọ ẹgbẹ́ náà láti mọ ẹni tí yóò gbé àsíá ẹgbẹ́ náà nínú ìbò ààrẹ tó ń bọ̀ lọ́dún tó ń bọ̀. Fálẹ́yìmú tún sọ pé ó ní ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn èèyàn náà wọn kì í forí jiyàn, pé àwọn ọmọ tó bá bí nínú oṣù kẹta ìyẹn oṣù March ẹni tó bá ṣẹ̀ wọ́n wọn kì í forí jì ẹni náà. Wọ́n ní wọ́n lè fi itọ́ dúdú sínú kí wọ́n tu ẹ̀jẹ̀ sínú kí wọ́n á yìí fi itọ́ fún jáde, ṣùgbọ́n nǹkan kì í tán nínú wọn, pàápàá ẹni tó bá jẹ̀bi wọn. Bàbá sọ pé àwọn èèyàn tó bá bí nínú oṣù yìí nínú oṣù March pé nǹkan tó bá ní kì í fi bẹ́ẹ̀ tó wọn, pé wọ́n máa ń nàgà wo nǹkan tó jìnnà ni. Bẹ́ẹ̀ ni bàbá yìí wá fi wọ́n ṣàpẹẹrẹ oyin. Ó ní sẹ́ rí oyin bóyin ṣe ládùn tó tí ọ̀pọ̀lọpọ̀ oyin wà lára adùn, ọ̀pọ̀lọpọ̀ adùn wà lára oyin táwọn èèyàn máa ń to oyin wá, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ inú ẹmu ni oyin máa ń kú sí. Ó ní irú kádàrá báyìí, irú àmúyẹ látọ̀run báyìí kan náà ni olóyè Bọ́lá Ahmed Tinubu àti olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní. Ó ní àwọn èèyàn náà wọn kì í dárí jìnnà, àti pé àwọn tí wọ́n bá fà sókè ló máa ń gbógun tì wọ́n, àti pé ẹni tó bá nǹkan tí wọ́n kì í fi bẹ́ẹ̀ tó wọn, wọ́n máa ń nàgà wo nǹkan míì ni. Ìyẹn nìkan kọ́, bàbá yìí ṣàlàyé pé àwọn méjèèjì yìí pé ẹni tó bá wá dárí sọ wọ́n, gbogbo ẹni tó bá jẹ́ pé wọ́n ṣoore fún tó já wọn kulẹ̀, irú àwọn bẹ́ẹ̀ náà wọ́n máa ń bá ìjákulẹ̀ pàdé. Wọ́n lẹ́ni tó bá ti bá bá aṣáájú Bọ́lá Ahmed Tinubu jà tàbí tó gbógun tì í, tàbí tó bá olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ jà tàbí tó gbógun tì í, wọ́n ní irú wọn náà báyìí, irú àwọn èèyàn báyìí wọ́n máa ń bá ìjákulẹ̀ pàdé ni, nítorí pé àkàndá ẹ̀dá àkàndá èèyàn òun làwọn méjèèjì jẹ́. ẹ ṣé tẹ́ ń fẹ́ tiwa, ẹ ṣé tẹ́ dúró tì wá, ẹ ṣé tẹ́ ń subscribe sórí àwọn channel wa. Ọlọ́run yóò máa bùkún yín. Ẹ kọ́ ní gbèsè ọ̀nà bí òṣèlú bẹ́ẹ̀ mọ́. Ó dàbọ̀, ẹ ṣé o. Thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.